bóòná mogun bóòná mogun ìrù ẹkùn wẹ̀yìn ẹ̀ wò kẹ́kẹ́ ẹ̀yìn ẹ̀ wò bóòná mogun Ìgbòho òòṣà wẹ̀yìn ẹ̀ wò kẹ́kẹ́ wẹ̀yìn ẹ̀ wò àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kílẹ̀ tí rí o ayì máa gòkè sí torí ibi gíga láyé tàwa ó ṣọ́ọ̀jù níbi tálántàkùn bá dúró mi ò mọ̀kọ ẹ má jẹ́ n borí jẹ́ fún Saheed Òṣùpá mi ì mọ̀kọ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kílẹ̀ tí rí o ayì máa gòkè sí torí ibi gíga láyé tàwa ó ṣọ́ọ̀jù níbi ẹ má jẹ́ n borí jẹ́ mi ì mọ̀kọ máa lọ kọ́ bó ṣe ń kọ ìrònú ìkòkò ṣóhun ni ó pajá ìrònú ìkòkò ṣóhun ni ó pajá ọbọ fúnra ẹ̀ ni ó sọra rẹ̀ lóko ìyẹn ní tòwe àgbà o ẹ jẹ́ ká bí wọn o mi ò mọrin kọ ẹ ṣàkàn má bá mi gbà ó mú mi kí n máa kọ tí bá ṣàṣe ń kọ ẹ má bá mi gbà bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi ì mọ ọkọ lọ́lọ́run ṣàánú but idea náà la ní ìdí tí bá ti ń kọ tí bá ti ń la idea ẹ máa ti mọ̀ pé nǹkan tí mo ń sọ nìyẹn bẹ́ẹ̀ ni Ọlọ́run ò ní bá wà nú jẹ́ Ọlọ́run máa dùn wá nú ni inú wo ò ní bàjẹ́ lágbára Ọlọ́run ogun pọ̀ nínú ayé o wàláhì ogun pọ̀ nínú ayé ogun láyé bẹ́ẹ̀ ni tẹ́ bá gbọ́ ogun láyé àjàyè la máa jà wàláhì ogun láyé Ọ̀yọ́ People Congress OPC Ọ̀yọ́ People Congress ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀ ẹ̀yin ni mo bá dọ̀rọ̀ Ọ̀yọ́ People Congress Yorùbá ní ṣàn láàrin ajé ló mú ní pẹ́kọrọ Ọ̀yọ́ People Congress ìgbà àtàsìkò ní gbogbo nǹkan mo fẹ́ kẹ́ mọ̀ ìgbà àtàsìkò ní gbogbo nǹkan láyé yìí ìgbà àtàsìkò ní gbogbo nǹkan mo rò pé níbi tí a wá bá dé yìí ó yẹ kẹ́ ti lọ gbà kẹ́ ti gbà fáyàn mọ́ bẹ́ẹ̀ ni ó yẹ kẹ́ ti gbà fáyàn mọ́ ó yẹ kẹ́ ti gbà fún kádàrà ó yẹ kẹ́ ti gbà fún rí kẹ́ ti mọ̀ pé destiny can never be changed bẹ́ẹ̀ ni èèyàn kan ò lè lo ìgbà kọjá kádàrá ẹ̀ bẹ́ẹ̀ ni no kò possible kò pọ̀ èèyàn kan ò lè kí ni mo sọ èèyàn kan ò lè lo ìgbà kọjá kádàrá ẹ̀ ẹlòmíì máa gbà á mọ́ lọ́wọ́ ni Ọlọ́run ṣe ṣètò ayé nìyẹn ẹlòmíì máa gbà á mọ́ lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni ok ẹ̀yin náà wo bàbá wa Abíọ́lá nígbà tí bàbá wa Abíọ́lá tó ṣì ń rẹ́yìn ó ní the richest man in Africa kò sẹ́lẹ̀mí bàbá wa Abíọ́lá ń gbà yẹn ká ní bàbá wa Abíọ́lá ò kú bàbá wa Abíọ́lá kò lè jẹ́ the richest man in Africa tó máa fi kú ta ni the richest man in Africa báyìí nísìnyí Dangote so nǹkan tó fi jẹ́ pé àsìkò ìgbà ní gbogbo nǹkan ó yẹ kéèyàn lọ gbà fún rí kéèyàn gbà fún kádàrà wọ́n ní ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé èèyàn kan ò lè lo ilé ayé gbó bẹ́ẹ̀ ni ẹlòmíì máa gbà mọ́ lọ́wọ́ ni Dangote ni the richest man in Africa ẹlòmíì yìí máa gbà mọ́ Dangote náà lọ́wọ́ Dangote náà ò lè lo títí láíláí kí ẹ má misquote mi kì í ṣe pé owó Dangote náà máa lọ o kì í ṣe pé Dangote náà ò ní owó mọ́ o òkìkí Dangote máa wà ní abẹ́ ló ti máa operate kò ní wà lókè mọ́ tẹ́lómi bá ti ń lo ìgbà lọ́wọ́ ohun tó ń pè ní ìgbà àtàsìkò ní gbogbo nǹkan láyé yìí tó bá tó tá ìgbà yẹn tí kádàrà àyànmọ́ òkìkí jẹ́ pé òkìkí Dangote tí ó fẹ́ lọlẹ̀ ó máa operate abẹ́ ẹni tó tún ṣẹ̀ṣẹ̀ jáde yẹn ni kò sí champion forever no ọba yẹn ló fi sọ pé ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ló ní ilé ayé ẹnìkan ò lò ilé ayé gbó tẹ́lómi bá dìde báyìí nísìnyí kì í ṣe pé Dangote náà máa wọlẹ̀ but kò ní dàbí pé Dangote ó máa operate lábẹ́lẹ̀ ni ẹlòmíì tó jáde yẹn so àsìkò títí ẹ ti lọ nìyẹn kì í ṣe pé ó wọ́ mi kò wọ́ mi ògo wa ò ní wọ́ mi iyì wa ò ní wọ́ mi ọlá wa ò ní wọ́ mi mo tún máa operate lábẹ́lẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹlòmíì máa gbà mọ́ Dangote lọ́wọ́ bọ́lọ́run ṣe ṣètò ayé nìyẹn bẹ́ẹ̀ ni
kò sí champion forever bẹ́ẹ̀ ni. Ibi tí mò ń bọ̀rọ̀ lọ ni pé àǹtí mi Gani ni mo ń bá wí o, àwọn OPC ni mo ń bá wí o, tán fẹ́ gbà forí o, tán fẹ́ gbà forí o, tí ìlara ti jẹ fún jẹ̀dọ̀ wọn, ìlara ó ti jẹ fún jẹ̀dọ̀ gbogbo wọn pátápátá. Kí ló wá ń ta yín lára? Kí ló ń ta yín lára? Mo ń béèrè lọ́wọ́ yín ni. Ẹ sọ ni ṣẹ́yìn ọ ní báwo máa ń pòwe yìí náà mo ti gbàgbé ẹ̀, màá rántí ṣá. Kó yẹ kó tiẹ̀ jẹ́ pé bóyá ilẹ̀ máa tara Ọlọ́run. Ẹ sọ ni wọ́n ní àríṣe kì í ṣe nǹkan tí mo fẹ́ sọ nìyẹn, èyí tí mo fẹ́ sọ yẹn sápá mi lórí bọ̀tẹ́ kì í ṣẹlẹ̀. Wọ́n ní àríṣe láríkà, àríkà ní bàbá èrègún, àríkà ní bàbá ìwà. Ohun tẹ́ bá ṣe lénìí ọ̀rọ̀ ọ̀tàn ló máa dà lọ́la. Bẹ́ẹ̀ ni Nemesis ló káṣọ pẹ̀lú yín, Nemesis ló káṣọ pẹ̀lú yín àǹtí mi Gani. Bẹ́ẹ̀ ni kò sí àṣegbé mọ́, àṣepamọ́ ló wà láyé yìí. Kò sí àṣegbé mọ́, àṣepamọ́ ló wà láyé yìí. Bẹ́ẹ̀ ni ohun tẹ́ ṣe fún bàbá Frederick Fáṣehun kọ́, ṣé rántí nǹkan tẹ́ ṣe fún bàbá Frederick Fáṣehun? Abẹ́ ti gbàgbé ni, ẹni tó ní OPC gangan, àbẹ̀rù bí pẹ̀yìn lẹ́ni, ẹ̀yin kọ́ lẹ ní OPC gangan, ẹ̀yin kọ́ lẹ ní OPC gangan, ẹ̀yin kọ́ lẹ ní OPC gangan. Ẹ̀san lóore, ẹ̀san ló ń ké báyìí. Bẹ́ẹ̀ ni ọ̀nà ìburú lẹ fi gba OPC mẹ́ni tó ní lọ́wọ́ bàbá Frederick Fáṣehun, ọ̀nà ìburú lẹ fi gbà mọ́ lọ́wọ́. Nígbà tẹ́ ẹ̀dẹ̀ gba ẹ̀dẹ̀ rẹ́ẹ̀nì, àsìkò tí yín dẹ̀ ti lọ nìyẹn, ó dẹ̀ yẹ kẹ́ lọ sẹ́ńpẹ́. Ó lè má lọ tán pátápátá kó máa wà lábẹ́lẹ̀ o, kẹ́ máa lọ bọ Ọ̀ṣun, kẹ́ máa lọ bọ Ọya, kẹ́ máa lọ bọ Ògún, torí ohun tẹ́ mọ̀ ṣe náà nìyẹn. Kẹ́ máa lọ bọdọ̀ Ògún, kẹ́ máa lọ bọdọ̀ odò Ọwẹ́nà, odò Ọwẹ́nà, kẹ́ máa lọ gbogbo odò tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá, kẹ́ máa lọ bọ òkìkí yín ó sì wà lábẹ́lẹ̀ náà nìyẹn. So ẹ fi òkìkí tí ìrù ẹkùn ń lò lọ́wọ́ yìí ẹ fi sílẹ̀ fún. Ìrù ẹkùn ló ní ayé báyìí ní ìsìn. Bẹ́ẹ̀ ni so ẹ fi sílẹ̀ fún. A ní kí ògo tí yín náà wọ mi, ó sì máa lọ bọ̀ ògo lọ bọ Ògún lọ bọ Ọya, kò ní dàbí iye tó máa sẹ pé lóògùn ojó lóògùn ọ̀fẹ́ o, kò fẹ́ síbì kankan mọ́. Lóògùn bọ Ògún, lóògùn bọ Ọya, lóògùn bọ gbogbo tó bá anything bọ Yèbù, lóògùn bọ ní yín báyìí ní ìsìn. Bẹ́ẹ̀ ni so kò wọlẹ̀, wọ́n sì máa tó bá fẹ́ lọ bọ anything náà, wọ́n á sì rántí pé ẹ lọ bá wa pé àǹtí mi Gani wá kọ́ wá bá wa bọ́. Bẹ́ẹ̀ ni so wọ́n sì rántí yín náà nìyẹn. So ayé ò ní gbà, wọn ò gbàgbé yín tán pátápátá. So ẹ má bẹ̀rù, ṣe ti gbọ́. Olórí ogun tó ń wagbádá white kiri èmi ò rí ibi tó lórí ogun ti máa ń wagbádá white kiri. Ẹ̀rí pé àwọn eléyìí ò tiẹ̀ rẹ́dì láti jagun. Wọ́n fi ẹ́ joyè àwòdì, o lè gbẹ́dì ẹ̀. Wọ́n fi ẹ́ joyè àwòdì kó má lè gbẹ́dì ẹ̀. Ọba Fújì ló ń bọ̀, àṣé kò lè jà títọ́ ló tóbi gbẹ̀ndùgbẹ̀ndù ẹ̀gẹ̀gẹ̀ àgùkù mọ́jọ́ òun jó. Àṣé kò lè jà títọ́ ló tóbi gbẹ̀ndùgbẹ̀ndù ẹ̀gẹ̀gẹ̀. Ogun mélòó lẹ ti jà gan pàápàá náà? Ẹ jẹ́ ká sọ̀rọ̀. Ogun mélòó lẹ ti jà? Mo ń béèrè ni, ẹ sọ fún wa. Orí ìjókòó lẹ máa jókòó sí, orí ìjókòó lẹ máa pariwo kán lọ wo antecedent yín. Antecedent, mo máa ń gbọ́ antecedent yẹn gan, máa wò pé kán lọ wo antecedent wọn. Antecedent wo ni àǹtí mi Gani ní kán lọ wo? Ṣé antecedent 3 ransom ni allegedly, àbí antecedent fẹnujá fètèjà, àbí antecedent bọ̀gún bọ̀ṣun bọ̀ya bodò ọ̀wẹ̀ odò Ọ̀wẹ́nà bodò Ògùn gbogbo odò? Ṣé antecedent yẹn ló ń sọ ni? A ní kán lọ wo antecedent àwọn, àbí antecedent riot tẹ ẹjà, torí riot lẹjà, mi ò rí pé ẹja ogun rí, kò yẹ kẹ́ máa sọ̀rọ̀. Kí ni antecedent yín gan? Ó yẹ kẹ́ wá define antecedent fún wa. Torí àgbòyìnbó ó yẹ kẹ́ define antecedent fún wa, because ẹ wá sọ pé kán lọ wo antecedent yín látẹ̀yìnwá, kán lọ wo antecedent riot lẹjà ẹ jagun. Riot lẹjà ni kẹ́ máa lọ báyàwó tọkọtìyàwó tó ń jà, kẹ́ máa lọ bá wọn parí ìjà, kẹ́ máa lọ bá àwọn ọmọ, kẹ́ lọ darapọ̀ mọ́ àwọn ọmọ gáràjì kó máa jà kí gbogbo ẹ̀ dàrú kó di gbàsgbòs. Èmi ò rá bí èmi mi ò rí o, mi ò rá antecedent yín kankan Ọlọ́run. mi ò rá antecedent yín gangan. Olórí ogun tó ń yọkùn, èmi ò rí ibi tó lórí ogun ti ń yọkùn rí o. Ìlara ti jẹ fún jẹ̀dọ̀ wọn. Ẹ má fòwúlẹ̀ kọ́bọ̀ lójú fún wa mọ́, àti gbọ́n. Ojú wa ti là, ìgbìrà ní ojú wa ti rà. Ẹ má fòwúlẹ̀ kọ́bọ̀ lójú fún wa mọ́. Bẹ́ẹ̀ ni ẹ má fòwúlẹ̀ kọ́bọ̀ lójú fún wa mọ́. Ẹ yé fún alẹ́ kan tó ní egun jẹ.
ẹ yé fún wa lẹ́kọ̀ọ́ tó ní egun jẹ, ẹ má fòun lẹ́kọ́ bọ̀ lójú fún wa mọ́, ẹ má pajá lọ́bọ̀ fún wa mọ́, a ti gbọ́n ẹ má parọ́ fún wa mọ́, ẹ má pajá lọ́bọ̀ fún wa mọ́, ẹ má fòun lẹ́kọ́ bọ̀ lójú fún wa mọ́, ẹ má fún wa lẹ́kọ̀ọ́ tó ní egun jẹ mọ́. Bẹ́ẹ̀ ni inú àwọn ọ̀rọ̀ yín náà làákùn ti máa mọ̀ pé ọ̀lẹ ni yín, pójo ni yín, bẹ́ẹ̀ lè jà. Bẹ́ẹ̀ ni inú àwọn ọ̀rọ̀ yín ni nígbà tó lórí ogun bá sọ pé tèmi bá fẹ́ jà, ọmọ ogun wà nílẹ̀ bìtìbà, ọmọ ogun 5 million ni mo ní Nàìjíríà yẹn, tí jagunjagun bá fẹ́ jà báyìí, tèmi bá fẹ́ jà báyìí, ọmọ ogun 2 million wájú, 1 million lẹ́yìn, 1 million lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún, 1 million lẹ́gbẹ̀ẹ́ òsì, ìmẹ̀wọ́ wà láàrin, wọ́n ti bá yín jagun yín tán. Inú àwọn ọ̀rọ̀ yín tí bá ní kí n máa sọ báyìí nísìn, ẹ wò ilẹ̀ aṣú ilẹ̀ amọ́, ìyẹn la fi mọ̀ pé eléyìí ọ̀lẹ ni, Ọọ̀ni Ọ̀nà Kakanfò ni wàláhì. Inú àwọn ọ̀rọ̀ yín náà láti máa mọ̀ pé ọ̀lẹ ni ẹ lè jà. Tádì ẹ bá ṣe sùn, èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀, òyìn kan ló sọ bẹ́ẹ̀, wọ́n tádì ẹ bá ṣe sùn ẹ sá ni wọ́n ní kú ẹ ní kú. Mo ní voice note yẹn lọ́wọ́, ẹ jẹ́ n play ẹ̀. Tádì ẹ bá ṣe sùn wọ́n ní ẹ máa sá ni, ṣé lóòótọ́ ni? Ẹ jẹ́ n play ẹ̀, ó dàbí pé mo ní voice note yẹn lọ́wọ́, ẹ jẹ́ n play ẹ̀ fún yín. Wọ́n tádì ẹ bá ṣe sùn pé máa sá ni, wọ́n ní ẹ ní kú, ẹ jẹ́ n play ẹ̀. Kí ló dé tó sọ̀rọ̀? Mo ń bọ̀. Ẹ̀yin Ìbàdàn ẹ ti kọ̀ jù. Mo ń bọ̀. Ẹ̀yin Èkó. Tẹ́lì yẹn bá ṣe kúrú mọ́ Sunday mọ́ Gani Asa. Ẹ̀yin Ìbàdàn ẹ ti kọ̀ jù. Ẹ̀yin Èkó ẹ ti kọ̀ jù. Tó bá ti gbégi òru dání lọ́wọ́ wọn fẹ́ ẹ bìlì fún ẹ. Fún òní. Ẹ fi ọ̀jẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò. Tó o bá tiẹ̀ lọ́fẹ̀ẹ́, wá tiẹ̀ lájà àbò. Oh my God. Ó wá ń bẹ̀rù station. Ó yẹ ń bẹ̀rù yín gidigidi kan. Àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń fẹ̀mí wọn lẹ̀ fún wọn Yorùbá ni. Kì í ṣe oyè tó fi ń gbádùn. Kì í ṣe oyè tó fi lọ́wọ́ wọn fẹ̀mí bó. Kò ní kò ní. Tó bá ń ṣe tó bá jẹ́ olóore tó bá káyé bá yọ ẹ̀dá bá dùbò kò sí kankan lọ́wọ́ ẹ̀, kò sí kankan lọ́wọ́. Kí nǹkan púpọ̀ láì kò ní. Kò ní kankan. Mo ní wọ́n ti wúrí lọ́wọ́, wọ́n escape ẹ̀ ajé obìnrin. Ọjọ́ tó ń fi joyè mọ́ níta ló fi wúmọ̀ yìí joyè báyìí. Obìnrin ẹ máa ló ṣì fún, kì í ṣe wúmọ̀. Bàbá yóò dá Ọlọ́run. Ó ní obìnrin ni ẹ máa lo ṣì fún, tẹ́lẹ̀ ẹ bá ṣe kú àṣà. Ibẹ̀ yẹn dùn, ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí, ó dùn, ẹ má bínú, ó dùn mọ́ mi. Ó dùn mọ́ mi gangan. Tẹ́lẹ̀ yẹn bá ṣe kú mọ́ Sunday mọ́ Gani Asa. Ẹ̀yin Ìbàdàn ẹ ti kọ̀ jù. Wọ́n ní ẹ̀gọ́ ẹ̀yin Ìbàdàn. Ẹ̀yin Èkó ẹ ti kọ̀ jù. Tó bá ti gbégi òru dání lọ́wọ́ wọn fẹ́ ẹ bìlì fún ẹ. Fún òní. Ẹ fi ọ̀jẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò. Tó o bá tiẹ̀ lọ́fẹ̀ẹ́, wá tiẹ̀ lájà àbò. Ó wá ń bẹ̀rù station. Ó yẹ ń bẹ̀rù yín gidigidi kan. Àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò máa ń fẹ̀mí wọn lẹ̀ fún wọn Yorùbá ni. Kì í ṣe oyè tó fi ń gbádùn. Kì í ṣe oyè tó fi lọ́wọ́ wọn fẹ̀mí bó. Kò ní kò ní. Tó bá ń ṣe tó bá jẹ́ olóore tó bá káyé bá yọ ẹ̀dá bá dùbò kò sí kankan lọ́wọ́ ẹ̀, kò sí kankan lọ́wọ́. Kí nǹkan púpọ̀ láì kò ní. Kò ní kankan. Mo ní wọ́n ti wúrí lọ́wọ́, wọ́n escape ẹ̀ ajé obìnrin. Ọjọ́ tó ń fi joyè mọ́ níta ló fi wúmọ̀ yìí joyè báyìí. Obìnrin ẹ máa ló ṣì fún, kì í ṣe wúmọ̀. Ọlọ́run ẹ jẹ́ ká sọ tòótọ́, wàláì Ọlọ́run ká sọ tòótọ́. Ó kàn yín pé èèyàn mọ iye nǹkan tó bá ní àfi tó bá lùzẹ̀ ní, kọ́lọ́ máa yẹ ká lù sí Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá, owó bàbá Dámì, ẹkùn ọkọ Buhari, ẹkùn ọkọ Fúlàní. Bẹ́ẹ̀ ni Ọlọ́run, ká ní Chief Sunday Adéníyì Adéyẹmọ, àtórí nǹkan ṣe kan lọ́lọ́run, ká ní Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá, ká ní wọn ò jáde ní táìmù tí wọ́n jáde sí àwọn Fúlàní gbà yẹn ni. Ẹlòmíì kò ṣẹ́ni tí ọlọ́mọ ìka burú ṣẹlẹ̀ sí wa, ẹlòmíì tí àbúrò bá ti ṣẹlẹ̀ sí tọ́lọ́run bá kó yọ, kò ní mọ yìí nǹkan tọ́lọ́run ṣe fún un. Tó bá ń sọ pé Ọlọ́run máa kó ẹyọ níbi báyìí, máa wò pé kí ni ọlọ́mọ ìka burúkú kan wà, ẹni tí ń burúkú máa kàn tó máa kàn wá, kọ́lọ́run má jẹ́ kó kàn. Ẹlòmíì ò mọ nǹkan tọ́lọ́run ewu tọ́lọ́run gbé kọjá lórí òun ṣá, ẹlòmíì ò kì í mọ̀. Ká ní Chief Sunday Igboho kò jáde nígbà yẹn sí àwọn Fúlàní ni, Ọlọ́run ló mọ ibi tó ti máa pa ìran Yorùbá dé báyìí, Ọlọ́run. Torí pé bàbá Buhari ló wà níbẹ̀ gbà yẹn, bàbá Buhari dẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀ràn ẹ̀, bàbá Buhari dẹ̀ dúró ní dúró yìí pé ohun táwọn Fúlàní bá ṣe àṣegbé ni.
wípé àṣegbé ni ẹni tó tún sọ wípé kí gbogbo Fúlàní tó wà ní the whole Africa pé kí gbogbo wọn máa bọ̀ ní Nàìjíríà tó ń gba káàdì fún gbogbo wọn, káàdì ọmọ onílùú tó ń gbà fún gbogbo wọn pé kí kán wá gbé ẹrù wọn sí ilẹ̀ Nàìjíríà wípé bàbá olórí burúkú bàbá àwọn Usman Dan Fodio ti sọ pé àwọn làwọn ní Nàìjíríà pé bọ́ǹtòrù tó ti ń pe àwọn ní bọ́ǹtòrù tí Buhari tó ti gbé wọn lé wa lórí tó jẹ́ pé àṣegbé ni gbogbo nǹkan tí Fúlàní bá ṣe Ọlọ́run ṣébí torí ẹ̀ ló ṣe ní kọ́ lọ káṣí Sunday Igboho mọ́lẹ̀ pé àìwọ́ ló fẹ́ jáṣẹ́ mi wọ́n wá ń gba ìṣe àǹtí mi Gani ṣe wọ́n ń gbà ṣe wọn ṣe inú tí wọ́n ń bí wọn kò ṣe kò jẹ́ kó nírèsè ṣe ó gbọ́ kó nírèsè ó gbàdo nírèsè ó wá fẹ́ fi kọ́gi ó lè fi ọkọ́ àtàdá ti fọwọ́ ò lè fi kọ́gi tó bá ti ń fi tàwọn kan kọ́gi tó ti ń gba OPC mọ́ Ọ̀yọ́ People Congress tó ti gbà mọ́ bàbá Freddy Fasehun ó lè rí ti ṣe Sunday Igboho gbà yìí àsìkò tí wọ́n lọ lò àsìkò owó ẹkùn lélẹ́yìí so kó lọ gbà fún kádàrá ni ká ní ṣe Sunday Igboho kò jáde nígbà yẹn ni ẹni orúkọ kan tí gbogbo táwọn Fúlàní tó sì bẹ̀rù ni ẹ wá dárúkọ àǹtí mi Gani àǹtí mi Gani náà tiẹ̀ fẹ́ ta bíọ́bíọ́ nígbà kan nígbà tí bàbá Ọbásanjọ́ jẹ́ president Nigeria president wọn náà fẹ́ ta bíọ́bíọ́ nígbà kan tó fẹ́ lọ sí tọ́nà fẹ́ lọ sí Kwara nígbà yẹn tí bàbá wọ́n ní ilé tó bá ń tòrò ọmọ àlebè ò tí dàgbà ni ọmọ àlè ti pọ̀jù nílẹ̀ Yorùbá torí pé adẹ̀kóyàn mọ́ra ni ọmọ àlè ti pọ̀jù nílẹ̀ Yorùbá ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọmọ àlè náà ni bàbá Ọbásanjọ́ ò ń ṣe ọmọ Yorùbá ọmọ Yíbò ni wọ́n bàbá yẹn bàbá tó dàbí ìnàkí yẹn bí ọ̀bọ ọ̀dọ́ rẹ̀ yẹn ebi àwọn lọ́jà kínní Ìbà Gani Adams padà nígbà yẹn táwọn náà fẹ́ ta bíọ́bíọ́ nígbà yẹn nǹkan tó wá ń ta wọ́n lára náà nìyẹn ṣé mọ̀ pé ẹ má jẹ́ mo máa láìkí ẹ má jẹ́ ìyà síbò mi mo tún ti fẹ́ mú another topic no ẹ má jẹ́ ń da lórúkọ mọ́ ṣàpà ẹ já máa sọ nǹkan tá à ń sọ lọ ohun tí mò ń sọ ni pé ká ní ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣàkásẹ́ pé wọn ò jáde nígbà yẹn ni wọ́n á ti fẹ́ pa ìran Yorùbá tán Ọlọ́run orúkọ kan tí Fúlàní bẹ̀rù lọ́wọ́lọ́wọ́ báyìí nìyẹn rí Kwara tó lọ lásán láìpẹ́ yìí ni rí Kwara tó lọ last week ni on the 23rd Thursday ọ̀la ló máa pé 1 week yes ọ̀la ló máa pé 1 week Kwara tó lọ tí gbogbo àwọn olórí àlùmọ́ńjìrì wọn ẹ̀mí àwọn wọ́n yìí ń kéde sí ẹ̀mí àwọn yìí ń kéde sí báyìí ní Kwara gbogbo wọn Kwara kọ́ nílọrin àlùmọ́ńjìrì torí pé ẹ̀mí àwọn náà olórí àlùmọ́ńjìrì ni bẹ́ẹ̀ ni bàbá tó mú aṣọ ìyá ẹ̀ tó fi ṣòṣùká sórí tó sẹ́pọ̀ òun wé láwàní torí pé ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣàwọn ọ̀rọ̀ ẹkùn tó lọ sí Kwara wọ́n sì ń ké bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí omi jẹ́ gbígbóná ẹ̀jẹ̀ gbígbóná ó sì ń jáde lójú wọn bẹ́ẹ̀ ni ó sì ń jáde lójú wọn ẹni àwọn yìí ń ké báyìí dísìn ó ní ká máa wà ó ní òun ò fẹ́ rí ìrù ẹkùn mọ́ pé ìrù ẹkùn gbọ́dọ̀ padà wá sí Kwara mu ẹni àwọn ọba Fúlàní wọn ó sì sọ báyìí ní ìsìn pé ìrù ẹkùn gbọ́dọ̀ pé ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wọn gbọ́dọ̀ ọbẹ̀rù ẹ̀ náà ni ajẹ́pàǹtí mi Gani ló lọ́rọ̀ tiẹ̀ nímọ̀ pé bóyá ṣiṣẹ́ kọjá ni Ọlọ́run ó bá wọn lójijì pé ṣe Sunday Igboho lè wà bẹ́ẹ̀ ni èèyàn kì í mọ yìí nǹkan tó bá ní àfi tó bá lùzẹ̀ kọ́lọ́ máa yẹ ká lùzẹ̀ ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣá káwa náà má kú kú òjijì ká má bọ́jọ́ ọlọ́jọ́ lọ kọ́lọ́ jẹ́ kẹ́mi wá gùn ká má fàìsàn lò gbà bẹ́ẹ̀ ni Fúlàní ò fẹ́ rí jagunjagun ilẹ̀ Yorùbá kankan wọn ò fẹ́ rí jagunjagun ilẹ̀ Yorùbá kankan ní Kwara bẹ́ẹ̀ ni wọn ò fẹ́ rí wọn ní Kwara bẹ́ẹ̀ ni wọ́n máa ń fẹ́ pa wọ́n ni wọ́n ṣe pa Àfọ̀njá tó gbàbọ̀dè Àfọ̀njá ní Ìlọrin Mèsújàmbá Ìlọrin wèrè Álímì Ìlọrin wèrè Álímì alábọ̀dè ni wọ́n Mèsújàmbá ni wọ́n bẹ́ẹ̀ ni àwọn Àfọ̀njá àwọn Ìlọrin wèrè Álímì alábọ̀dè ni wọ́n tó gbàbọ̀dè fún Àfọ̀njá tó pa Àfọ̀njá wọn ò fẹ́ rí jagunjagun kankan bẹ̀ torí pé ṣe Sunday Igboho wà lọ́ọ̀rẹ́ ọwọ́ abọ́ọ̀rẹ́ ara ń ta ẹ̀mí àwọn bó ṣe ń sọ báyìí ara ń ta burúkú ni pé Ọlọ́run wípé Sunday wá ọmọ ọkọ ni tọ́ka ń dùn ní ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣá bẹ́ẹ̀ ni kí ló ń bẹ nígbó tó ń dúnmọ̀ òru àwọn alẹ́fẹ́ máa ní lórílẹ̀ wa nílẹ̀ Yorùbá wa ẹ ti ya wèrè Ọlọ́run gbogbo ẹ̀yin Fúlàní tẹ wà nílọrin yẹn ẹ ti ya wèrè torí Ìlọrin Ìlọrin ilẹ̀ Yorùbá nìlọrin bẹ́ẹ̀ ni ilẹ̀ Yorùbá nìlọrin bẹ́ẹ̀ ni ẹni ká má wá sí Kwara Ọlọ́run ajá ló máa jẹnu tẹ fi sọ yẹn
ara máa ta yín pa ni wàláhì tàlá ara máa ta yín pa ni ara máa ta yín pa ni àǹtí mi Gani ni kẹ́ lọ bá sọ bẹ́ẹ̀ pé kó má wá sí Kwara kì í ṣe irú ẹkùn kì í ṣe Sunday Igboho kì í ṣe akíkanjú kì í ṣe akíkanjú security kì í ṣe fẹ́ lódùn security kì í ṣe irú ẹkùn security network kì í ṣe Sunday Igboho lẹ máa bá sọ bẹ́ẹ̀ yẹn ẹ lọ bá àǹtí mi Gani sọ àwọn Ọ̀yọ́ people congress àwọn ni kẹ́ lọ bá sọ pé kó má wá sí Kwara torí self defence ni bẹ́ẹ̀ ni self defence right wa ni self determination is our right self defence ni ẹ lè máa pa àwọn ọmọ ìyá wa kẹ máa pa wọn kí kankan nínú yín má sọ̀rọ̀ kí ẹmí àyín tó wé òṣùká sórí kó má sọ̀rọ̀ tó ń pa àwọn ọmọ Yorùbá ọmọ Fúlàní mélòó lọ́pàá bẹ́ẹ̀ tẹ wá ní kí ẹni tó máa gbèjà tọ́lọ́run rán láti ọ̀run wípé kó wá gbèjà wa lẹ̀ Yorùbá ẹ wá ní kó má gbèjà wa abẹ́ ti yá wèrè ṣé tí ẹ yá wèrè ní nílọrin yẹn ni ṣé gbogbo yín yá wèrè níbẹ̀ yẹn ni Ọlọ́run ní tí alábàgbé ní sanlẹ̀ kékeré àwọn máa gorí ẹni torí Ọlọ́run ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run jagunjagun yàtọ̀ sí janujanu o jagunjagun lélẹ̀ yàtọ̀ sí janujanu àǹtí mi Gani o ẹ má bá wa dóṣì wo kí wèrè má bàa ṣe yín bẹ́ẹ̀ ni wọ́n ti sọ pé lọ́ọ̀yà kan Ọlọ́run ọba wọ wọ́n ní Ṣàjàǹdé lọ́ọ̀yà kan quack lọ́ọ̀yà ó náà òun ní ìfẹ́ fẹ́ mọ orúkọ ẹ̀ Ṣàjàǹdé lọ́ọ̀yà lèmi mọ̀ sí Ṣàjàǹdé lọ́ọ̀yà kan quack lọ́ọ̀yà kan òpònú amukunmẹ́kọ ayífúnmẹ́rẹ̀ agbéfúnkọrùn onífun ràdàràdà onífun kan bíi tèjò ọ̀bọ̀njọ̀ súlẹ̀ ọ̀bọ̀njọ̀ ọmọ pẹ́ẹ́nu fasọsíláróńdó ọ̀pẹ̀bẹ ọlọ́wọ́ kan olójú jíjì bíi òkó aláìnàpọlọ ó náà òun lọ yà Ọlọ́run ọba ó ní kí irú ẹkùn ó lọ sí kóòtù ó ní kó sọ fún irú ẹkùn ṣe Sunday Igboho pé wọn ò gbọ́dọ̀ dé Kwara mọ́ èèyàn mélòó ló wá ń pàṣẹ Nàìjíríà nù báyìí ńgbà tí pírẹsidẹ́ǹtì fún kí ló ń ṣe léyìí báyìí torí Ọlọ́run ok kò yé mi mo ń bọ̀ ẹ má bínú ó ti yé mi ok kò sí wàhálà no problem nígbà tí president fún ṣe Sunday Igboho tó fún wọn ní approval irú ẹkùn tí Ṣàjàǹdé lọ́ọ̀yà quack lọ́ọ̀yà kan wá ń sọ wípé kí káwa má wà sí Kwara ẹ ti ya wèrè sà mo mórúkọ mi kàn tiẹ̀ fẹ́ pè ní ọtún ti ya wèrè bẹ́ẹ̀ ni lọ́múwèé kóòtù ẹ wá ta ló ti ráyè títẹ ṣé mi ráyè títẹ wàhálà èmi fúnra mi ni máa lọ jókòó sí kóòtù èmi gan lọ́ọ̀yà fún ara mi ni èmi máa lọ jókòó sí kóòtù fún ara mi ni Ọlọ́run mo dẹ̀ máa wí yẹn ẹ̀yin olórí burúkú ọmọ àlè ẹ̀yin tó jẹ́ pé nǹkan ní nǹkan Fúlàní ni o máa pè máa yẹn máa jẹ́ kẹ́rí báyẹn o Fúlàní ni o ẹ̀yin olórí burúkú tó jẹ́ pé nǹkan ní nǹkan ló máa wọ̀ yín lójú nǹkan ní nǹkan báyìí ló máa wọ̀ yín lójú ẹ̀yin ọmọ àlè burúkú yìí ẹ má bínú ok màá lò yín bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ àlè burúkú yìí nǹkan ní nǹkan báyìí ló máa wọ̀ yín lójú ẹ̀yin ní kí ṣe Sunday Igboho kó má wá sí Kwara mọ́ ṣó sọ ní àbójábọ́ nígbà tí wọ́n ń pa wọ́n ní Kwara gẹ̀rẹ́ ẹ̀mí àwọn yìí tó ṣu òṣùká sórí yìí tó ń pa àwọn ọmọ Yorùbá ní Kwara kó sọ nǹkan kan o Ṣàjàǹdé lọ́ọ̀yà quack lọ́ọ̀yà yìí mo ti ẹ̀gbọ́n kọ́ sọ pé àgùntàn òpaṣọ ìṣídà ní lọ́ọ̀yà yẹn àwọn tó mọ̀ dáadáa wọ́n ti fún mi ní information wọ́n ní àgùntàn òpaṣọ ìṣídà ní olórí burúkú ní irú wọn ò ń tẹ́gbẹ́ iṣẹ́ tó ń ṣe òpè wọn ṣé wọ́n ti ẹ̀ sọ pé ìjà ẹ̀sìn ní ṣe Sunday Igboho bá wá sí Kwara ni eléyìí ò ń ṣe ó yàtọ̀ sí ti ìgbà tẹ́ lọ mú ta lọ́lọ́hùn ṣé Sunday Igboho wá sí Kwara wípé láti dáàbò bo àwọn ọmọ ìyá ẹ̀ ìwọ sọ pé ó wá yí ó tú ìsè ó sọ pé torí pé ṣe Sunday Igboho Yorùbá ni ṣé Sunday Igboho sì ṣe Yorùbá nation ni wípé torí pé ó ti ṣe Yorùbá nation rí pé wíwá ti ṣe Sunday Igboho wá sí Kwara yẹn wípé ó fẹ́ wá pín àwọn ní olórí burúkú ní gbogbo yín pátápátá Ṣàjàǹdé lọ́ọ̀yà olórí burúkú ni ọmọ àlè ni ẹ Ọlọ́run ẹ rò bí kò bóyá ẹ lè lo divide and rule fún wa àwọn ọmọ ìyá wa àwọn ọmọ Yorùbá tó wà ń bẹ̀ yẹn ẹ fẹ́ kọ ẹ̀yìn wọn sí wa nílẹ̀ Yorùbá ẹ fẹ́ kọ ẹ̀yìn wọn sí ìrù ẹkùn
ẹ rò wípé bóyá divide and rule tẹ máa ń lò divide and conquer ẹ rò wípé bí ó sì ń jẹ ni ojú wa ti là á ti gbọ́n ẹ lè lo mọ́ olórí burúkú ni ẹ lọ́ọ̀yà quack lọ́ọ̀yà Ṣàjàmbí lọ́ọ̀yà olórí burúkú ọmọ àlè ni ẹ ò lè lò yẹn mọ́ gbogbo ayé ló mọ̀ pé security ó yàtọ̀ sí pé wọ́n fẹ́ pìlù security ní ṣe Sunday Igboho bá wá sí Kwara má twist ẹ olórí burúkú ọmọ àlè ni ẹ bẹ́ẹ̀ ni wọ́n ní Sunday fẹ́ pín Nàìjíríà ní Sunday ṣe wá àgùntàn paṣọ ìṣídàtọ̀ sọ ẹ náà ni àtàmọ́ má tàmọ́ ló kàn ń sọ orí ẹ ti burú bí egun tó ń lé wèrè ọmọ àlè burúkú Ṣàjàmbí lọ́ọ̀yà ó rò bí pé wọ́n ó máa lùsì ni Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ ó bí aláyàkùnrin máa pọ́pọ́ yàlákù yá yín da tírú ẹkùn bá fẹ́ wá kẹ́dí lọ́wọ́ ẹ fẹ́ ṣòfò ní gbogbo yín pátápátá ẹ fẹ́ ṣe òfò ni ẹ̀yin náà mọ̀ ìpè bí tó bá ní kí gbégbé má gbé ibẹ̀ ló ń gbé talẹ̀ ń bá wípé kó má wà ṣé security ò yàtọ̀ sí wọ́n fẹ́ pín ìlú ni lẹ́yìn wá lọ sí kóòtù pé ṣé Sunday Igboho fẹ́ pín ìlú wọ́n fẹ́ pín ìlú ló ṣe wá sí Kwara èèyàn wá sí Kwara fún ààbò ní àríwó olórí burúkú Ṣàjàmbí lọ́ọ̀yà yìí kò jáde ìgbà tó ń pa àwọn èèyàn bí ìfẹ́ dárúkọ ẹ̀ ní bàbá burúkú yẹn kò jáde ìgbà tó ń pa àwọn èèyàn ní Kwara o 20 local government ló ti di ghost town ló ti di ahoro ní Kwara báyìí nísìnyí gbóhùn bàbá yìí o nígbà tí ti kíní láti gbóhùn ẹgbẹ̀yìn ìgbà tó lọ mú ta lọ lọ́hùn ṣé ìjà ìsìn lórí pé bóyá wá jà ní kí ló kàn pẹ̀lú jẹ́ ìsìn ọmọ mùsùlùmí lèmi náà ṣe Sunday Igboho gbogbo ẹ̀ ló ń ṣe ó ń ṣe mùsùlùmí ó ń ṣe kírísítẹ́nì ó ń ṣe gbogbo ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀yin ló lórí burúkú tó jẹ́ pé ẹ̀sìn lẹ̀ ń ṣe tẹ́sọ́ pé ẹ̀ ń ṣẹ̀sìn bẹ́ẹ̀ ni ẹ̀sìn lẹ̀ ń ṣe tẹ́sọ́ pé ẹ̀ ń ṣẹ̀sìn Ọlọ́run òróró olórí burúkú ọmọ àlè nìyẹn ìwọ Ṣàjàmbí lọ́ọ̀yà yẹn tó sọ pé káwa má wá sí Kwara a ní mo tún sọ lẹ́ẹ̀kan sí pé tó bá bí aláyàkùnrin máa pọ́pọ́ yàlákùjá gbogbo yín àti ẹ̀mí ayín o àti gbogbo yín pátápátá nílọrin yẹn tí ìrù ẹkùn bá ń bọ̀ tí àwọn ọ̀rọ̀ ẹkùn bá ń bọ̀ tí ṣe Sunday Adéníyì gbogbo ṣà bá ń bọ̀ tí ìjà tí akíkanjú security network tó bá ń bọ̀ tí Ìfẹ́lógún security network tó bá ń bọ̀ tí gbogbo àwọn jagunjagun yẹn bá ń bọ̀ tí gbogbo àwọn fìjìláńtì yẹn bá ń bọ̀ tí àwọn ọmọ ogun tó wà lẹ́yìn ṣe Sunday Adéníyì gbogbo ṣà tí wọ́n bá ń bọ̀ tó bá bí aláya yín dáadáa Ṣàjàmbí lọ́ọ̀yà pẹ̀lú ẹ̀mí ayín pẹ̀lú gbogbo àwọn olórí yín pẹ̀lú gbogbo àwọn ọba yín tó gbé òṣùkà sórí ní Ìlọrin yẹn ẹ wá dènà dè wá ẹ rí i pé ilé ayé yín ti tán gbà yẹn nìyẹn gbogbo ètò ìsọ yẹn ọ̀rọ̀ àpò ara yín lẹ sọ sí torí olórí burúkú ni nígbà tó ń pa àwọn ọmọ ìyá mi àwọn ọmọ Yorùbá olórí burúkú ara yín má ṣàǹfààní ara yín kí lẹ ní ṣe sí olórí burúkú ẹ̀yin níbi tí ń pọnmọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni ẹ̀yin ní òfò yìí ṣé security ò yàtọ̀ sí pé bóyá wọ́n fẹ́ pín Nàìjíríà ni ṣé gbà tí ṣe Sunday Igboho wá ṣé gbogbo ọ̀rọ̀ tó ń sọ ó lóun fẹ́ pín Kwara ni àbó lórí burúkú ni ṣẹ́yìn lẹ́ni Kwara gan ni pàápàá ẹ̀yin kọ́ lẹ́ni Fúlàní nìyí olórí burúkú ni Ajagunbalẹ̀ nìyí ó lè níyì ọmọ ìyá mi nínú ẹ̀sìn bẹ́ẹ̀ máa fi ń kó wọn lọ́bẹ̀ jẹ náà nìyẹn bẹ́ẹ̀ ṣe fáwọn Fúlàní àwọn Haúsá nìyẹn nígbà tẹ́ kọ́kọ́ fẹ́ wọlé sí wọn lára tó gbà yìí lálejò ọmọ ìyá mi nínú ẹ̀wọ̀n Haúsá Fúlàní lẹ́ ń pè nígbà tí ẹsẹ̀ yín ti wá ranlẹ̀ tán tẹ́tí ń jẹ gọ́vnà tẹ́tí ń di president tẹ́tí mú àwọn post wọn tẹ́tí pa gbogbo àwọn ọba wọn tẹ́tí pa gbogbo àwọn olórí wọn ìgbà yẹn lẹ wá ìyàsọ́tọ̀ ẹ wá sọ pé Fúlàní ọ̀tọ̀ Haúsá ọ̀tọ̀ ṣùgbọ́n tí ìbò bá ti ń bọ̀ tẹ́ bá ti fẹ́ rí nǹkan torí pé àwọn Haúsá náà bóyá ọgọ̀ díẹ̀ náà ni kò tiẹ̀ yé mi tí ẹ bá ti fẹ́ gba nǹkan lọ́wọ́ àwọn Haúsá ìgbà yẹn la máa pe Haúsá Fúlàní ṣé bóun náà lẹ ti fẹ́ máa ṣe fún wa nílẹ̀ Yorùbá ní ìsìn tẹ́tí ń pe Yorùbá Fúlàní níbo kò ní dáa fún yín ọkọ̀ kì í jẹ́ tí bàbá tọmọ kó má nà á là àwọn ò fẹ́ ọmọ àlè nínú ìran wa àwọn ò fẹ́ ìran pààyàn nínú ìran Yorùbá kò sí ohun tó ń jẹ́ Yorùbá Fúlàní kẹ́ kórí burúkú kẹ́ máa kó ṣì lọ ẹ kórí burúkú ẹ máa kó ṣì lọ ẹ̀yin àǹtí wa náà tẹ́ ń fẹ́ Fúlàní ẹ̀yẹ ṣáà rọra ẹ̀yin onídòkúdò àtẹ̀yin ẹ̀yin ọba náà ẹ̀yin ọba torí owó tẹ́ lọ́ fẹ́ Fúlàní ẹ̀yin ọba jígólò irú ọmọ yẹn tó bá dé lọ́la nísìn òun náà sọ pé òun fẹ́ jẹ ọba ẹ wò àlà ló máa fi oko wọn àbí àlọ́ yín sọ pé kò dẹ̀ ló máa fi àlà wọn ni bẹ́ẹ̀ ni ó dìgbà yẹn náà bẹ́ẹ̀ ni torí pé a mọ̀ pé ọba Olúwo ń titi wọn olè torí olè lọ́sẹ̀ lọ́fẹ́ ọmọ Fúlàní tó fẹ́ ọba jígólò ni ọba shop and claim out ni ọba amúgbó ni ọba olè ọba ni ibi tówó bá ti wà ní stomach infrastructure ni ọba Olúwo ń titi wọn bẹ́ẹ̀ ni torí ẹ̀ ni tó bá di lọ́la nísìn ọmọ tí Fúlàní bí fún wọn nísìn òun náà sọ pé òun fẹ́ jọba nílẹ̀ Yorùbá tó bí ọba padà lọ jọba nílẹ̀ Fúlàní ẹ̀yẹn ni torí pé Yorùbá máa lọ bẹ́ẹ̀ ni ìgbà tásìkò ní mi ò lọ ṣùgbọ́n Yorùbá máa lọ ẹ̀yin fúnra yín náà dẹ̀ máa fọwọ́ ara yín fà ẹ̀yin fúnra yín dẹ̀ máa dẹ ọ̀bọ ní ó para ẹ̀ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀bọ ní ó pa
ọ̀bọ ni ó para ẹ̀. Mi ì mórin kọ ṣùgbọ́n tí bá ti ń kọ tí ò bá jọ mọ́ra wọn ẹ ṣáà máa bá mi fà ìdí àgbé ẹ ti máa mọ nǹkan tí mo fẹ́ sọ. Mo pé omi nǹkan tí mo mì ní pé àwọn fúnra wọn ló máa fọwọ́ ara wọn ṣera wọn bẹ́ẹ̀ ni àwọn fúnra wọn lọ ṣé ìtọ́ ń bá bọ̀ yìí báyìí nísìnyí ṣé ẹ̀ mọ̀ ipò gun ló fẹ́ dálẹ̀ báyìí nísìnyí torí mo jẹ́rìí sí Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá mo jẹ́rìí sí Sunday Ìgbòho Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá tó bá gbogbo ìtọ́ sọ yẹn àpò ara wọn ló ń sọ sí pé tó lọ sí kóòtù pé ṣe Sunday Ìgbòho gbọ́dọ̀ wá sí Kwara ẹ̀wù irú ẹkùn gbọ́dọ̀ wá sí Kwara àwọn olórí burúkú tó bá yá tó bá fẹ́ wá sí Kwara ẹ̀ lè dá dúró àwọn bàbá kùnrin máa wọ́pọ̀ bàbá alákùnjá yín Buhari ṣe ó ṣe tì bẹ́ẹ̀ ni Buhari ṣe ó ṣe é ṣe tó lè sọ pé kọ́ wá bá ṣe Sunday Igboho tọ́lọ́hún kò yọ ẹ lọ bèrè lọ́wọ́ Sàlíù Gbọ̀ngàn tó jẹ́ bàbá yìí tó tiẹ̀ tó nóògùn tó jẹ́ pé bí òun la máa pè ní jagunjagun yìí ni ẹ lọ bèrè lọ́wọ́ Sàlíù Gbọ̀ngàn náà pé tí n bá sì gborúkọ Sunday Igboho òtútù àti ìmú mi ara mi á sì ṣe kinní kan ká má ètò àṣẹ pé wọ́n ṣájà ń bẹ lọ́ọ̀yà quack lọ́ọ̀yà olódo lọ́ọ̀yà abẹ́ẹ̀lé lọ́ọ̀yà àdúgbò ó ní kí ṣe Sunday Igboho orí ẹ ti burú bí egun tó léwèrè ṣe Sunday Igboho ni wọ́n bá irú ẹkùn ni wọ́n bá pé kọ́ máa wá sí Kwara jẹ́lẹ̀ bàbá ẹ̀ ni wọ́n mú àlè ọmọ àlè ní ẹ lórí ilẹ̀ wa lórí ilẹ̀ Yorùbá ló wà orí ilẹ̀ Yorùbá ló ọmọ àlè ní ẹ máa pètàn fún ẹ ṣájà ń dé lọ́ọ̀yà tó wà nílọrin máa fi wọ̀nyí olórí burúkú ọmọ àlèmọ́ ń jìrì ẹ̀mí ayin kí ló sọ ìgbà tó ń pààyàn bẹ́ẹ̀ ni over 500 lọ slaughter over 500 citizens lọ slaughter ní Kwara ṣájà ń bẹ lọ́ọ̀yà yóò sọ̀rọ̀ court lọ́ọ̀yà yóò jáde o ẹ̀mí àwọn onílọrin ò jáde o wọn ò jáde o àwọn Yorùbá làwọn ọmọ tó pa o àwọn lórí burúkú ó wá sọ pé kí ṣe Sunday Igboho kó má wá sí Kwara nígbà tí wọ́n bá approve ìwé ẹkùn kò ní dáa fún yín ẹ ní sórí gbogbo ẹ̀yin tẹ́ bá sọ bẹ́ẹ̀ pé kí ìwé ẹkùn kó má gbà àwọn ọmọ yẹ orí burúkú jáde jáde lédèrè ló máa gbẹ̀yìn ayé yín ẹ ti ya wèrè bẹ́ẹ̀ ni allegedly ara ń ta yín ni ṣe bẹ́ẹ̀ yín náà allegedly ṣe bẹ́ẹ̀ yín náà ṣe bí àwọn Fúlàní tó ń jiyàn gbé tó ń gba ransom ṣe bá wá dìlú bá owó fún yín allegedly ìyẹn ló ń ta yín lára pé ṣe Sunday Igboho fẹ́ jáṣẹ yín irú iṣẹ́ Ṣèyí Mákindé tó fẹ́ já Ṣèyí Mákindé yẹn a sì ń wò ní Ọlọ́run ṣé bọ́mọ Yorùbá ni a sì ń wò ní àbọ̀ abálọ̀rọ̀ ẹ̀ à ń bọ̀ àbá òun ọmọ kan tó ṣojú bí ojú kọ̀nà kiri yẹn ọmọ kan tó ṣojú bí èpo ẹ̀pà yẹn bẹ́ẹ̀ ni tó lóun káńsù ru ẹkùn ara ló ń ta yẹn ara dẹ̀ máa ta pa ni bẹ́ẹ̀ ni à ń bọ̀ àbá Ṣèyí Mákindé di tiẹ̀ tí Ṣèyí Mákindé bá tiẹ̀ ń sọ bẹ́ẹ̀ Yorùbá wa ni àlẹ́ akátá lọ àtọ́ wá fàbọ̀ lè fẹ́ dìyẹ ti tiẹ̀ àwa jẹ́ ọmọ Yorùbá ni àwa jẹ́ pé ẹ̀yin ọmọ àlè Kwara ẹ̀yin ọmọ àlè lọrin ẹ̀yin ọmọ Fúlàní tẹ́ǹtẹ́ ń pera yín lọ́mọ Yorùbá nílọrin ẹ̀yin náà fẹ́ máa halẹ̀ mọ́ àwọn ọmọ ọkọ wípé ká máa dé Olúwa lórílẹ̀ ká máa dórí ilẹ̀ wa ilẹ̀ Yorùbá ṣé ilẹ̀ Yorùbá jẹ́lẹ̀ Fúlàní ni tí wọ́n mú àlè quack lọ́ọ̀yà yìí ṣájà ń bẹ lọ́ọ̀yà yìí tó ń sọ pé kí ìwé ẹkùn ṣe Sunday Igboho kó má wá sí Kwara mọ́ kò ní dáa fún ẹ pẹ̀lú ẹni tó fi sọ yẹn ajá ló máa jẹ inú ẹ pẹ̀lú ẹni tó fi sọ yẹn bẹ́ẹ̀ ni kí ló sọ àgbóhùn ẹ àgbórúkọ ẹ nígbà tí wọ́n pa over 500 tó slaughter táwọn Fúlàní tó slaughter over 500 citizens ní Kwara àgbórúkọ ẹ ò lọ sí kóòtù lórí burúkú ọmọ àlè máa ṣàǹfààní òpònú ayírádà wọ́n ní kí ṣe Sunday Igboho máa wà ó ní ṣoríire wicked man tálálẹ́ bá ní kó da tálàárọ̀ bá ní kó da fún alálẹ́ máa lẹ̀ yẹ ni ó kó tiẹ̀ ní da fún ẹ láàárọ̀ kò ní da fún ẹ lọ́sùn kò ní da fún ẹ lálẹ́ mo gbọ́ information yẹn wọ́n sọ pé àgùntàn paṣọ ìṣídà ni ẹ wọ́n ní wọ́ṣí rádaràda lórí bẹ́ẹ̀ ni ẹni tó bá mú ẹ ta ló gbé kóòtù sí ẹ lọ́rùn orí ẹ ti burú ẹ wá wo mánu òṣìṣẹ́ lẹ́pàjá ló máa jẹ inú yẹn tó ń sọ̀sọ́kùsọ yẹn o ojú ẹ̀ dàbí ojú kọ̀nà kiri ojú ẹ̀ dàbí ojú ọ̀bọ bí ọ̀bọ ọ̀dàn rẹ̀ ẹni ibi tí ń pọnmọ́ wẹ̀ lórí burúkú multiply by olùṣì scott àṣírí má ṣàǹfààní ìpè máa lé òun nìyẹn o sọ̀rọ̀ sókè kókó sì sọ̀rọ̀. US mọ̀ wèrè ohun tó dáhùn. Àwọn wèrè US mọ̀. Heritage Preservation Foundation. Ó tó sọ pé à ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan wọ́n ní Ìlọrin wọ́n ní wọn ò fara mọ́ ẹ̀ṣọ́ aláàbò ìrẹ́kùn tí Sunday Igboho fẹ́ gbé wá. Kí la lè sọ lórí rẹ̀? Àkọ́kọ́ ní pé ọ̀rọ̀ lágbára láti gbẹnu sọ fún Ìlọrin. Bàbá ọba Ìlọrin àbáwọn tí wọ́n bá yàn àwọn ni wọ́n ní agbára. Àmọ́ gẹ́gẹ́ bí foundation ti wà tó
ṣe pé àṣà àti àlàdà lọrin náà làwọn fẹ́ máa pèsèntì lọ́dọ̀ títí wa àwa náà faramọ́ a sì padà gbé jáde láìpẹ́ pé faramọ́ àmì ìjẹsà ojú wo lẹ fi wò pé kí ló dé tẹ̀sán nítorí tí àwa fi wo àkọ́kọ́ ni wípé ẹni tó dá ìwé ọ̀kúnlẹ̀ ẹni tí gbogbo ayé mọ̀ pé divisionist ni ẹni tí ó ṣàn sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe kọ́ Nàìjíríà òun ló ń champion Yorùbá nation ọ̀gbà ìtìmọ̀ yẹn no more a secret pé Sunday Igboho òun ló ń champion Yorùbá nation tó gbóòlà nígbà wá ti fẹ́ trust rẹ̀ and Yorùbá nation gbà yẹn gbogbo àwọn activities wọn wọ́n ní pé wọ́n láwọn ń bọ̀ wá ìjákè lọ ní àwọn kò ń bọ̀ wá àwọn fẹ́ẹ́ wà ló wà lọ ní. ẹ jọ tó lọ lọhùn bẹ́ẹ̀ni ẹ sọ kó sọ̀rọ̀ kan náà kó sọ̀rọ̀ kan tó sọ̀rọ̀ kan. the so called development àti ẹni tó dálẹ̀ so that is our position as members of Ilorin Heritage Preservation Foundation. mo gbẹ́nu sọ lẹ́ẹ̀kan a sọ̀rọ̀ fún Ìlọrin à ń sọ̀rọ̀ fún foundation àti títí wa táwọn aṣojú pé position títí wa wo a sì padà gbé jáde a sì ṣègbésẹ̀ tó bá yẹ ká sí gbogbo ẹkùn àtẹnitọ́dálẹ̀ àbẹ̀wọ̀n nílọrin àbẹ̀wọ̀n. kò ní dáa fún ẹ kò ní dáa fún ẹ. báyìí nǹkan kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ títí wa kò dí wa lọ́wọ́ láti ṣègbésẹ̀ tá a bá fẹ́ ṣe because táwa fẹ́ ṣe òun ni wípé ká find out ṣé ìjọba ti fún ní láísẹ̀nsì Kwara lọ́kàn wa lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn lọ ṣogun náà wá fẹ́ ṣe ní Ọ̀yọ́ tó ti wá ní south west oníṣoríire agenda oníṣoríire wọn yẹn ni náà ní objective wọn ó gbà ń wò ó tó ti yé níwọ̀n ní gbogbo Ọ̀yọ́ ẹni ṣoríire papọ̀ wọn tó fàìdí àwọn Fúlàní àwọn Haúsá gbogbo alárí gbogbo ìmọ̀ èèmọ̀ tí wọ́n hàn wá ìjọba sì dákẹ́ so àwọn olórí burúkú ọmọ àlè kò ní dáa fún ẹ oníṣoríire pẹ̀lẹ́nu tó fi sọ̀rọ̀ yẹn olórí burúkú ṣájà ń bẹ lọ́ọ̀yà wák lọ́ọ̀yà játijàti dérédérédé ló máa gbẹ̀yìn ayé ẹ̀ olórí burúkú us mọ̀ ìwọ àṣírí. Ìlọrin Heritage Preservation Foundation. wèrè àgùntàn paṣọ ìṣídà olórí burúkú àṣírí ṣé ń gbọ́ adáwọn pípù yìí wọ́n parọ́ Ọlọ́run ló mẹni tó ń sìn wọ́n dẹ̀ máa sọ pé àwọn sìn lọ́hùn ẹ̀yin ẹ̀sìn lẹ̀ ń ṣe ó pa irọ́ ẹ wo nǹkan tó fẹ́ twist pé Sunday Igboho secessionist ni òun Yorùbá nation ṣé Yorùbá nation lélẹ́yìí ni ṣé security ò yàtọ̀ sí Yorùbá nation ni security la gbé dání báyìí ààbò ilẹ̀ Yorùbá la gbé dání báyìí kí a ṣe ká dáàbò bo àwọn ọmọ ọ̀ràn mi àwọn ọmọ ìyá mi nínú ẹ̀jẹ̀ báyìí ni olórí burúkú ni wọ́n ń gbà tó jẹ́ pé àwọn ẹ má wà surprise o allegedly tó bá yẹ pé àwọn ni wọ́n ń ti àwọn Fúlàní yẹn pé kó máa lọ pààyàn tó ń jiyàn gbé kó dẹ̀ ká fún náà wọ́n ní rádaràda lórí wọ́n dágùn tó ń paṣọ ìṣídà ni wọ́n ló lóòórùn ni wọ́n tẹ bá kọjá lẹ́gbẹ̀ẹ́ báyìí ìtọ́ máa rùn lára ẹni àgbàlagbà tó ń tọ̀lé olórí burúkú ọmọ àlè ẹ máa gbọ́ nǹkan tó ń sọ báyìí nísìn wípé ṣé kò yàtọ̀ síra wọn ẹ bá mi sọ fún yín pé láti ìgbà tí wọ́n ti pa over 500 citizens lọ ti pa làwọn Fúlàní ti slaughter ní Kwara State kò tí ì máa wọn tó ti jí gbé o kí ni nǹkan tó ṣe sí kí àgbọ̀ nǹkan kó lórí burúkú ariwo kò lọ sí kóòtù pé àwọn Fúlàní yìí o nǹkan báyìí kó tiẹ̀ lọ ṣe é nìtì náà gbọ́ olórí burúkú ara ẹ máa gbókù ni ẹ wo á jẹ́ pé ibi tá fẹ́ gbin obì sí obì ti lalẹ̀ wù ń bẹ̀ ni fún ara ilẹ̀ máa fọwọ́ ara yín pín Nàìjíríà yìí olórí burúkú àṣìírí torí pé ẹ wo ogun lẹ̀ ń bá bọ̀ tí ṣe Sunday Igboho bá ń bọ̀ tó bá fẹ́ wá gbà torí pé kò wá sí ọ̀dọ̀ yín àwọn ọmọ ìyá ẹ̀ ló fẹ́ wá gbà sílẹ̀ bẹ́ẹ̀ ni ó ní olójú òlè lájọ́ ẹ̀ sílẹ̀ kíta ló bọ́ kó wọ̀ tí ẹ bá ṣe òṣì mi ò fẹ́ dárúkọ ẹni US olórí burúkú US ó ń pè nǹkan rẹ mọ́ra ẹ olórí burúkú lọ́ọ̀yà àánú oko lọ́rin wák lọ́ọ̀yà ṣáájà ń gbé lọ́ọ̀yà tí ìrù ẹkùn bá ń bọ̀ tí wọ́n tún sọ́lẹ̀ kan sí wọ́n tún sọ́lẹ̀ kejì tó bá bí yàrá ìyàkùnrin máa pọ́pọ́ yàrá ìyá babaláku yá yín dà àti ẹ̀mí àyín náà àti gbogbo àwọn ọba yín olóṣùkà lórí nìlọrin kẹ wá dá wa dúró gbé tẹ́ ẹ̀ sọ yẹn ẹ̀yìn gbàdo sẹ́yìn àpẹẹrẹ ni ṣe Sunday Igboho bó ṣe ń gbé sí ọ̀tún ẹ̀ wọlé báyìí ó gbà tó sì jáde ni kò ràn yín kò tiẹ̀ rí yín àwọn babaláku bàbá ìyá yín wọ́n ṣe tì pé kó má wà ẹ̀yin ìwọ kéré wà láyò kéré ó ṣe tún gbé máìkì fún kí ló ń pè Sálíù gangan yín wípé kó sọ pé kó má wà àbí máa lọ gbé máìkì fún Gúnmi yín wípé kó sọ pé kó má wà ẹ̀ ní ṣoríire orí burúkú lẹ máa ṣe ẹ̀yin ọmọ àlè ilẹ̀ Yorùbá ní Kwara bẹ́ẹ̀ ni
president ti approve ìwé ẹkùn láti fi dáàbò bò gbogbo òṣì tẹ́ ń ṣe yìí náà ni tẹ́ ń pa àwọn ọmọ Yorùbá àwọn ọmọ Fúlàní wo la gbọ́ tó pa láti sọ pé ṣó lè dáàbò bo àwọn ọ̀ràn ẹ̀ ó dẹ̀ náà òun lè dáàbò bo ṣe Sunday Igboho dẹ̀ sọ pé àwọn lè dáàbò bo àwọn ọ̀ràn àwọn wọ́n dẹ̀ approve ẹ̀ fún pé okay o èmi ò ní kẹ́ pa Fúlàní kí ló wá ń ta yín lára mi ò ní kẹ́ pa Fúlàní tó wà ní inú àdúgbò nínú ìlú o ṣùgbọ́n Fúlàní tó bá wà nínú igbó tó ń gbé AK-100 dání wípé tó lóun ń da ẹran ṣé wọ́n ń fìbọn da ẹran ni tí ó bá ṣe pé bí olórí burúkú ara yín ẹ̀yin ni bàbá àṣàlẹ̀ allegedly ẹni bàbá àṣàlẹ̀ tẹ̀ ń rán àwọn Fúlàní yẹn lẹ́yìn náà ló ń gba owó ransom tẹ́ ló ń gbà lẹ́yìn tára fi ń ta yín ẹ wá ń yí mọ wípé toró ti ṣe Yorùbá nation rí ìgbà yẹn nìyẹn ààbò lágbédání báyìí nísìnyí àdègbò ọ̀hún bí aláya ẹ̀dá tó bá bí ẹ̀dá kó jáde á jẹ́ kó fẹ́ fi kú ṣèfàjẹ́ ni ìwọ lórí burúkú ọmọ òṣì wọ́n ṣe máa ń fi religion divide èèyàn náà nìyẹn o ó fẹ́ fi religion ṣe divide and rule fún wa olórí burúkú àṣìírí bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ irú ẹkùn máa wá sí Ìlọrin ọmọ wá sí Kwara kò dẹ̀ sí nǹkan tẹ́ lè ṣe sí ọwọ́ ara yín lè máa fi ṣe ra yín ẹ̀yin olórí burúkú ẹ má dìbò fún Ramoni Rasaki mọ́ ọmọ Fúlàní ni Ramoni Rasaki ni gómìnà ìlú yẹn ṣùgbọ́n inú ò tọrọ wọ́n fi joyè àwòdì kò lè gbẹ́dìyẹ bẹ́ẹ̀ ni àkókò ìjòyè ó sọ̀jẹ́nu mi ò dá kò kálù lọ táwọn ò bá kájú ìlú yíya ló máa ń ya ilé sanmi ó dùn joyè lọ bẹ́ẹ̀ ni kí ni Ramoni Rasaki wò tó bá nífẹ̀ẹ́ 20 local government ni wọ́n ti sọdẹ aworo ṣe báwọn ṣe Sunday Igboho lọ ní last week bẹ́ẹ̀ ni kí ló ń ṣe kálẹ̀ ṣe ò bá gbèbí kí n ṣe légbò ṣe bá ọmọ Fúlàní ni kí ló fẹ́ ṣe sí ẹ má dìbò fún ọmọ Fúlàní kankan mọ́ ní Kwara State ẹ má dìbò fún ọmọ Fúlàní kankan mọ́ ní Kwara State Fúlàní ni Ramoni Rasaki ẹ má dìbò fún ọmọ ó di gbogbo yín ti dàrú ó di gbogbo yín ti bàjẹ́ ó di gbogbo yín ti fọ́ bí egun tó ń lé wèrè ẹ̀yin wèrè játijàti ẹ ní wèrè aroma lásán lẹni tí irú ẹkùn bá ń bọ̀ tó bá bí yín dá kẹ́yìn jáde sí irú ẹkùn kẹsàn pé kọ́ máa wà mọ́ ẹ fẹ́ dá ogun sílẹ̀ ni wàhálà tẹ̀ ń wá yẹn ẹ wá rí lójú pálí ni kì í ṣe lójú dọ́sìn nǹkan pàápàá ẹ̀yin olórí burúkú sọmbọdì ẹ̀yin ọmọ àlè ìyálà ìjà bàbá alákùjá yín wọn ò bí yín dá ẹgbẹ́ ta ló tẹ́ ṣó tẹ̀ yẹ ká bá yín pariwo ni àwọn tó ju ìlọgùn àpà ẹ̀yin ọmọ àlè burúkú kò ní dáa fún gbogbo yín bẹ́ẹ̀ ni ẹ̀ ní ṣoríire kí irúkúrú ẹkùn má wà wọ́n sí Kwara ṣé torí Ṣèyí Mákindé tó sọ bẹ́ẹ̀ à ń bọ̀ àbá ní ọ̀rọ̀ Ṣèyí Mákindé yẹn ọmọ kan tó jẹ́ pé opportunist ni ọmọ tó jẹ́ pé ó ti mi ìfẹ́ papọ̀ mi ìfẹ́ pa ọ̀rọ̀ títí ẹ papọ̀ èèyàn ọmọ àlè burúkú irú ẹkùn ń bọ̀ mo ti sọ fún yín pé irú ẹkùn has come to stay ẹ lọ clock ẹ sínú brain yín kẹdẹ zip ẹ pẹ̀lẹ́nu yín ó dàbí pé kò tí ì yé yín pé irú ẹkùn ti dúró ẹ lọ clock nǹkan tó tẹlẹ fi ní ìsinmi ẹ gbà fọ́lọ́run ní ìsinmi nǹkan tẹlẹ fi ní ìsinmi ni pé tẹ bá clock ẹ sínú brain yín kẹ wá zip ẹ pẹ̀lẹ́nu yín kó má jábọ́ bẹ́ẹ̀ ni ìgbà ilẹ̀ máa fi sinmi tọkàn yín máa fi bá àǹtí mi gà ní mo mọ̀ pé inú yín dùn báyìí ní ìsìn pẹ̀lú gbogbo èyí tí wọ́n sọ pé kí rẹ̀ kùn ẹ báyìí kí inú yín dùn jù ẹ báyìí kó dùn ládùn jù irọ́ ló ń pa o àwọn òun ṣe ọ̀lẹ́bí ti sinmi o ibi tó bá ní kí gbégbé má gbébẹ̀ ló ń gbé o àwọn akọ́lọ́ ń bá wí pé ká má wá sí Kwara o wọn ò bí wọn dá wọn ò bí alájà wọn dá wọn ò bí Ṣàgàmbé lọ́ọ̀yà yìí dá wọn ò bí ẹ̀mí àwọn olóṣùkà lórí gan dá wọn ò bí bẹ́ẹ̀ni bọ̀dì dá ní Kwara yẹn tó máa ṣe pé ká má nílọrin yẹn tó máa ṣe pé ká má wà ẹ ti ya wèrè àwa ilẹ̀ Yorùbá wa ni ibi gbogbo ló gba alágbára ọmọ ọ̀lẹ́la Yorùbá nígbà tá kì í ṣàǹtí ni dání alágbára ni ibi gbogbo ló gbà wá ilẹ̀ Yorùbá ni àtà lọ sí nọ́ọ̀tì ilẹ̀ Yorùbá ni abẹ́kẹ́ ẹ̀yà wèrè ni tó lórí burúkú làwọn Ṣàgàmbé lọ́ọ̀yà yìí ni tí wọ́n ṣe ká àbájọ Kwara ò ní ṣoríire mi ìdẹ́mọ̀ ìpínṣẹ́ ni Ọlọ́run máa lọ wá àpẹẹrẹ tí máa fi ṣẹ́ ìpè fún ẹ wẹ́nì tí bá wà kò ní dáa fún ẹ ìwọ̀n máa lè ẹ ṣé mo dúpẹ́ I love you all bye love you ẹ ṣé gan ẹ ṣé thank you bye.